ẹ̀yin ọmọ ẹrú Gani Adamu ẹ súnmọ́ bíbá ẹ̀ kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ torí pé olórí ibú ni gbogbo nípa wá ta ṣé ẹ mọ̀ yìí pé ẹrú Adamu lẹ̀ ń ṣe ni ẹrú Adamu lẹ̀ ń ṣe náà tí ó bá rí bẹ́ẹ̀ ni ẹni tó dìde fún ìran Yorùbá tó ń jà fún ìran Yorùbá tó fẹ́ gbà wálẹ̀ lọ́wọ́ Fúlàní lẹ́yìn wá jáde lẹ̀ wá ń sọ̀rọ̀ kùngbákùngbé sí kò sí ọkọ tẹ́ ẹ̀ pé tán Sunday fẹnu wúgẹ́ẹ̀tì Sunday fẹnu jáwáyà Sunday ehoro ọ̀gá ayé tẹ̀ ń ṣẹ́rú lábẹ́ ẹ súnmọ́ bí a ní ìbéèrè kan tá a bè lọ́wọ́ yín ìjà wo gan ló ti jà fún ìran Yorùbá ìjà wo gan ló ti jà fún ìran Yorùbá tẹ́ ẹ fẹ́ ká mọ̀ pọ́nlé Gani Adamu kìí ṣe ní àpọ́nlé Gani Adamu tó jẹ́ ọ̀gá yín tẹ́ ẹ̀ ń ṣẹ́rú lábẹ́ tó yọ ọmọ ẹrú ni yín náà àníṣe ìjà wo ló ti jà fún ìran Yorùbá tẹ́ ẹ̀ fẹ́ ká mọ̀ pọ́nlé ìjà wo ló ti jà fún ìran Yorùbá wọ́n fi joyè àwòdì kò lè gbádìẹ ọ̀gá yín Gani Adamu tí wọ́n fi joyè àwòdì tí ò lè gbádìẹ ẹni tí wọ́n fi joyè kankan tí wọ́n ò fún ní oyè kankan òun ló wá dìde tó wá ń jà fún wa nígbà táwọn Fúlàní ń pa wá ẹni náà lẹ́yìn wá ń jáde lẹ́ wá ń sọ̀rọ̀ kùngbákùngbé sí gbogbo ọ̀kọ́ tẹ́ sọ sí olóyè Májàsọ́lá oyin ni ó padà sí tó yẹ ní wéwu lè wú tọ̀ gbogbo ìwé tẹ́ bá ṣẹ̀ fún oyin ni ó padà sí tó gbọ́ àmọ́ ìpè olóyè kì í ṣẹni èpè ẹni ìwúre ni ẹni tó yẹ kí gbogbo ọmọ Yorùbá ọmọ wúre fún ni òun ni olóyè Májàsọ́lá Àdìsá àmọ́ ọ̀gá tiyín tó jẹ́ Arékúyẹrí Cairo White agbátá ní ń kí káàkiri pẹ̀lú ọ̀pá lọ́wọ́ tó yẹ pé wọ́n fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè jà fún ìran Yorùbá kò lè jáde gẹ́gẹ́ bí akọni ṣé wọ́n yàn bẹ́ẹ̀ lẹ́wà ní ká máa pọ́nlé á lè pọ́nlé tó àwa kì í sọ máa lè ẹ̀yin lọ máa lè akótilétà tẹ̀ ń ṣe ẹrú Gani Adamu ṣé ẹ mọ̀ pé ẹrú Gani Adamu lẹ́ ń ṣe ni ẹ dákun mo tún ní ìbéèrè kan ní wọ́n béèrè lọ́wọ́ yín ẹ dá mi lóhùn béèrè yìí ṣé ọmọ Yorùbá kan máa ń jẹ́ Gani Adamu ni Adamu sọmọ Yorùbá kan máa ń jẹ́ Gani Adamu tí ìbá ṣe yí pé ẹrú ó ti dàpọ̀ mé ọmọ gidi tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ṣé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò sọ́tọ́ sí Gani Adamu ni kò tọ́ sí náà ó fi ògbàkùnkùn ni gbogbo láti mọ ẹni tó dá OPC lẹ̀ founder of APC gbogbo ala mọ̀ founder of OPC kò sẹ́ni tí ó mọ̀ bàbá wa Gani Fáṣẹ̀hùn àwọn ni wọ́n dá OPC lẹ̀ Gani ó fi ògbàbùkù lọ́wọ́ wọn ni bó ti fi ògbàbùkù láti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò iná ló fi ògbàbùkù lọ́wọ́ bàbá wa Gani Fáṣẹ̀hùn ló fà ní ayé ẹ̀ fi bàjẹ́ bó ti bàjẹ́ yẹn tí ò fi ní ilẹ̀ Yorùbá mọ́ torí tó wá gbé kò fi èrò gbàbùkún ni ó yẹ kó ṣe bí akọni ni kò yẹ kó máa ṣojo lóògùn ojo òní Gani Adamu Arékúyẹrí ó ní nígbà tí wọ́n sọ pé Gani Adamu ó ti jà fúnlẹ̀ Yorùbá ó lọ ẹ̀wọ̀n ẹ dákun ẹ dá wa lóhùn ìjà wo ló jà gan fúnlẹ̀ Yorùbá tó fi ẹ̀wọ̀n rẹ̀ ẹ dá wa lóhùn ìjà wo gangan ló jà fún ìran Yorùbá tó fi rí ẹ̀wọ̀n yìí sópè fún Oòduà Republic ni ẹ dá wa lóhùn sópè fún Oòduà Republic ni àbíjà wo lọ́jà sójú àwọn olè tí ń mú káàkiri lẹ̀
ṣé àwọn olè tí wọ́n á mú ti ń pa yẹn sáwa ni ó wá túmọ̀ sí pé àwa Yorùbá ní jà fún àwọn àyè àwọn cortis tó ń lé kiri tó ń mú káàkiri ṣé òun ló wá túmọ̀ sí pé ọmọ Yorùbá ní jà fún nígbà tí wọ́n dá OPC lẹ̀ tó jẹ́ pé OPC wá di méjì nígbà tó gbà kùnkùn tán àti àwọn bàbá wa Gani Fásitì wọn wà lọ́tọ̀ òun náà dá tiẹ̀ tọ́tọ̀ dídẹ̀ tó dá tọ́tọ̀ ara wọlé fi dá àbí sẹ́yìn pé àmọ̀tán OPC ni ara wọlé fi dá débi àwa Yorùbá náà lẹ́ ń pa káàkiri ẹ gba ìyàwó lọ kulẹ́lẹ́ lórí ọkọ̀ OPC tẹ́lẹ̀ nǹkan bá ti gbà yàwó yín OPC lẹ́bi mọ̀ dẹ́rù bá àìmọye ọmọ Yorùbá tẹ́ ẹ pa àmọye ọmọ Yorùbá tẹ́ ẹ pa nípa dẹ́pẹ́ ẹ̀ ń ṣe OPC lọ́dún náà lọ́hùn àbí sẹ́mi àṣírí wà nílẹ̀ lọ́wọ́ wa gan ni o tẹ́ ẹ bá yẹ tẹ̀ jáwọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ wèrè ọmọ ẹrú Gani Adams tẹ́ ń sọ̀rọ̀ sọkúsọ sí olóyè tí ẹ bá yẹ tẹ̀ lọ jáwọ́ gbogbo àṣírí Gani Adams pátápátá ládùú síta gbogbo àṣírí pátápátá látú síta torí pé Gani Adams kò yẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ó fèrò gbàbùkún ni bàbá Kawo Wáyétì lọ́mọ filẹ̀kẹ̀ sọ́hùn lọ́mọ lọ́kàtì pẹ̀lú Wáyétì agbádá ẹ̀ láìsẹ́ yẹn kan fún ẹ Yorùbá pẹ̀lú ọ̀pá tó mú lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ mọ́tẹ́yìn sọ̀rọ̀ yìí náà gan ìgbésẹ̀ lẹ́ ti gbé gan ìjà wo lẹ́ ti jà àràkẹ́ ẹ bá ọ̀gá yín sọ̀rọ̀ kó dá ọmọ Yorùbá lóhùn ẹni tó wá dìde fún wa tó wá ń jà fún wa tó gbọ́ wa lọ Fúlàní nígbà táwọn Fúlàní ń pa wá tí wọ́n jí wa gbé tó jẹ́ pé nítòhún kò jẹ́ oyè kankan lẹ̀ Yorùbá ó wá jáde ó ṣọṣọ akin ó jáde ó ń sọ̀rọ̀ ó gbaná ojú àwọn Fúlàní yẹn kàkẹ́yìn ọmọ àlè Yorùbá yẹn wù Gani Adams sí kẹ́ ẹ sọ́pọ̀tì ẹ̀ wá ń torí Gani Adams ẹ̀ wá ń sọ̀rọ̀ sí àyànga fún yín láyé àyànga fún yín láyé ẹnu lẹ́ máa ajá lọ́ máa jẹnu tẹ̀ fi sọ̀rọ̀ yẹn èèyàn máa lè jáde jáde tó jẹ́ pé ẹ̀wù lẹ wá sí ilé ayé ẹ̀wù yẹn ẹ̀wù Gani Adams lẹ́ẹ̀dì sí lẹ́ẹ̀ṣẹ̀kú ẹ̀wù Gani Adams òun lẹ́ẹ̀ṣẹ̀kú tẹ́ẹ̀bà ẹ̀ tẹ̀ wọnú pìwàdà kí ló dé olóyè Májàsọ́lá tí ń bá Gani Adams jà ni tí ń bá Gani Adams jà ni ọ̀rọ̀ tá à ń sọ olóyè ọ̀bẹ̀ wá ń sẹ́ kìrìbù ló ń bẹ̀ wá ń sẹ́ ìfẹ́ táwa ní sí i gẹ́gẹ́ bí alìjàngbara tó ń jà fún àwọn ọmọ Yorùbá láti kó tá a wà yìí àwa sì ní alájú wálẹ̀ tẹ̀yìn ọmọ àlè tọ́gbẹ́ iṣẹ́ rẹ̀ kan ọ̀gá yóò iṣẹ́ rẹ̀ kan fún wa kí a máa sọ̀rọ̀ pàǹgbèsì káwá dákẹ́ kò pọ́síbù òun làwọn náà fi ń fún ilé sí padà back to back ni tẹ bá náà ní gbọ́ àwa náà ní gbà Gani Adams sọmọ Yorùbá mọ́jẹ́ Gani Adams ẹ jẹ́ kí ọ̀gá yín ó fa lóko ọmọ Yorùbá tó ń jẹ́ Gani Adams kì í sọ ọkọ Yorùbá ọ wá fi ògbà bùkún ni ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ ẹ jẹ́ ká jọ gbómi lákaná akáwé jàre èyí olórí bú gbogbo yìí ẹ̀dọ́gba ayé ti bàjẹ́ ẹ̀wọ̀n àwọn ẹni kúra ọ̀gá yín tí ó fi joyè Àwòdì tí ò lè gbádìí yẹn kọ́ tó kẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀gá yín tí ó fi joyè Àwòdì kò lè gbádìí yẹ ayékuyẹrí ayékuyẹrí àṣírí ti wà lọ́wọ́ wa ẹ ṣáà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lóńdó tọ́ka yín ọ̀gá yín ọ̀sọ̀ ẹ̀dóbìnrin ó fẹsẹ̀ fẹ́ kò ní tú ẹ lọ́wọ́ òfútù fẹ́ tẹ̀ ni kò ní nǹkan lọ́wọ́ ẹ wá fi ayín wé jagunjagun ẹ̀ẹ́dẹ́gbẹ́ janujanu yín ẹ̀ẹ́dẹ́gbẹ́ janujanu lásán ni yín ẹ wá fi ayín wé jagunjagun àbí Ìgbòho jagunjagun tiwa ní o akọni Oòduà ní Ìgbòho ṣá akọni Oòduà òun ní Ìgbòho ṣá ọ̀gá tí gangan ni janujanu Aláwòye kọmọ sọ̀rọ̀ pẹ́ẹ́sì rìlì sí lọ kọmọ sọ̀rọ̀ lóde ṣé ìlà fẹ́ jẹ ni Fúlàní ń pa wá lọ́tún wọ́n ń pa wá lọ́sì wọ́n ń jí wa gbé lọ́tún wọ́n ń jí wa gbé lọ́sì
ó ti pé ẹni Ààrẹ Ọ̀nà Kakanfò Kakanfò ní ọ́ èyí ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò òfò ní ọ́ tó bá yẹ kó lóòótọ́ oyè tó jẹ yẹn ọba kájú ẹ ni wáyé tó mọ Yorùbá hàn sọmọ pàwá tó ní ibi tó ní dédìdé gẹ́gẹ́ bí akọni tó fèsì àwọn Fúlàní tó gbọ́ ọ̀dẹ̀ wọn tó gbé Oǹdó de àbúfà ìjọba olú ibú l'Oǹdó de sọ́ọ̀mọ̀ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n sọ pé káwọn bá kí wọ́n ṣígun fún wọn tí bá gbọ́ lẹ́jọ́ mẹ́ta pé Aláàfin Ọ̀yọ́ ó ti ṣígun fún wọn kí ó tọ̀ bọ́ ta tó jẹ́ pé àbúfà ìjọba ló tún wá kiri ṣé olóyè Ìgbòho ṣá ṣé ó dòde àbúfà ìjọba kó tó fèjì àwọn báńdíìtì kí ló ń ṣe yín gan ẹyọ máa lè yẹn ẹrú Gani Adams yìí tó yẹ pé ọpọlọ yìí ti lọ ibi tó kàn yín bá ti lọ lẹ́ ń lọ ẹjọ́ pé ẹ̀yin gan fúnra ẹ̀ lè dánú rò ẹ lọ ṣe wá gbẹjẹ mọ́wọ́ o ẹ lọ ṣe wá gbẹjẹ mọ́wọ́ àfẹ́ gbọ́ rédèrèdè mẹ́mọ́ Ìgbòho ṣá ó ti pa ipò mọ́ ọ̀gá yín lọ́wọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i ọ̀gá yẹn kọ́ lọ tún bẹ̀ ṣe kó náà kọ́ lọ tún ibi tí ó ti bà tí àwọn ọmọ Yorùbá ti ń bínú sí kó náà kó dìde kó lọ tún bẹ̀ ṣe kó náà bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀ka ń pè ní adìjàgbara Yorùbá ni iṣẹ́ wo ló ṣe fún wa ìjà wo lọ́jà fún wọn Yorùbá ẹ dá wa lóhùn ẹ jẹ́ ká gbọ́ ìjà wo gangan ni Gani Adams ń jà fún wọn Yorùbá ìjà wo lọ́jà fún wa ẹ jẹ́ ká gbọ́ náà ṣé ẹ mọ̀ pé àmọ̀tán ni àmọ̀tán yín dáadáa ẹ̀dọ́gbẹ́ ti lánà ẹ̀dọ́gbẹ́ ẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́ OBC ti lánà sáà tí ti lọ sáà ọ̀gá yín ti lọ ẹ lọ tẹ́ńpẹ́ ẹ gbà fún ọ̀gá yín ẹni tí Ọlọ́run yàn àwọn alálẹ̀ yàn lọ́wọ́lọ́wọ́ òun ni kẹ́ ẹ tẹ̀lé òun ni Ìgbòho ṣá ọmọ aládìkún ọmọ aládéládéládé òun ni Aláàfin Ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin ọmọ aládé sẹ́sẹ́ fún Ìgbòho ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá dé pé kí ló dé Ìgbòho náà sì ṣe bẹ̀rẹ̀ tí jagun fún ìran Yorùbá ṣe tí ọmọ yẹn ó dìde fún Yorùbá nation gbogbo alamọ̀kẹ́ tójú ẹ̀ rí lórí pé ó pè fún Yorùbá nation lásán ọ̀gá yín dẹ̀ ń tẹ̀lé tó jẹ́ dẹ̀ ń ṣẹ́kú lábẹ́ ibo ló wà ń gbà náà lọ ọdún 5 ló lò ní SI ọlọ́run tó bá padà kó yọ ọ̀gá yín tẹ̀ ń pariwo ẹ̀ ní ìsìn ìjẹ́ òun sọ pé òun jà fún ẹ̀ Yorùbá sọ support ọmọ Yorùbá tó wà lórí oyè sọ support ẹ̀ ẹ̀yin olórí ibú yìí ayé máa bàjẹ́ tìrantìran ni ayé ògbé máa bàjẹ́ tìrantìran ọlọ́run wá sí ní ìsìn ọmọ Yorùbá tó wà lórí ipò ní ìsìn òun ló dúkọ yọ òun ló dá padà sí orílẹ̀-èdè Yorùbá láti continue iṣẹ́ ẹ lọ ẹ wá ní kọ́mọ́ yìí ẹ wá dọ́ pé kíní kan gbogbo wa la mọ ẹni tó ga yín Gani Adams tó support 2023 àbí ṣé àmọ́ ni ṣé support ọmọ Yorùbá ni èyí tó gbóhùn jà fún Yorùbá ṣé ẹni bá ń jà fún Yorùbá sọ yẹ kó tún máa support opponent ọmọ Yorùbá ni àbí ojú yín fọ́ etí yín di gbogbo kan tí ń lọ yẹn ẹ̀yin ò rí àbí ẹ̀sọ́gbẹ̀ ń jà fún Yorùbá ṣé jà wá ń jà fún Yorùbá báwọn tí ẹ sọ pé ọ̀gá yín support bàbá Tinubu ni ọ̀gá yín Gani Adams Ayékúyẹrí Karo White alágbádá bù fún sọ support ààrẹ bàbá Tinubu ni ẹ̀sọ́gbẹ̀ ń jà fún Yorùbá ẹ̀yọ́ máa lè jáde ẹ̀dọ́ epo ẹ parẹ́ tìrantìran ni gbogbo pátá gbogbo ẹ̀yin tẹ̀ bá ń dìtẹ̀ olóyè Májàsọ́lá ẹ parẹ́ tìrantìran ìran yóò ní gbé mọ́lẹ̀ Yorùbá tẹ́ bá ti ṣe nífù lọ́tà wáyé ìran yìí kò ní gbé mọ́lẹ̀ Yorùbá tẹ́ bá ti ṣe nífù tẹ́ ẹ gbà fún ẹni tó lọ́n fún lọ́wọ́ yìí ìran yóò ní kò ní ṣe tó dáa kí ló dé ẹ wá ń dìtẹ̀ ẹni tó lọ́n gbà fún tí gbogbo ọmọ Yorùbá gbà fún táwọn alẹ́lẹ̀ gbà fún ẹ wá ń dìtẹ̀ ẹ wá ń pè lóko tí ó jẹ́ pé ọ̀gá yín gẹ́gẹ́ lọ́yẹ̀kẹ́ máa pè lóko Ayékúyẹrí Karo White Ààrẹ Ọ̀nà Kakanfò olùọ̀gá yín jẹ́ èyí olórí ibú dédé ẹ lọ jáwọ́ o
dẹ́ẹ̀bà jáwọ́ àwa náà àní fi yín lọ́rùn lẹ́ o àní fi yín lọ́rùn lẹ́ ọ̀gá yín ojú rẹ̀ á bó lọ́wọ́ wa ojú rẹ̀ yóò bó lọ́wọ́ wa fún ìdí èyí ìwọ̀n bá sókè mo ní kí wọ́n sọ fún yín nìyẹn ẹ̀yọ́ ọmọ jáde jáde ẹ̀yọ́ ọmọ àbí ìpábẹ́ yìí tọ́jú pa yín ti bàjẹ́ irú lẹ fẹ́ ṣekú ẹ̀ wá ń ṣe irú Gani Adamu sọ́mọ Yorùbá máa ń jádàmú ni ṣé ẹ̀ ti mọ̀ kó ọmọ Yorùbá máa ń jádàmú ni ṣé Gani Adamu yẹn sọ ọmọ Yorùbá ni lójú yín tí ó bá jọ pé olóòótọ́ ọmọ Yorùbá ni ọmọkọ Yorùbá ni bó làwọn fúlọ́ọ̀ ti mọ̀ pa wá lórí ilẹ̀ wa tó ti fi jẹun Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò wá lè dìde fún wa ẹ̀ẹ́dẹ́jọ́ ọmọlẹ́yìn ẹ̀ náà ẹ̀yin náà ààrẹ náà dìde ká ẹ̀ sọ́pọ̀tì ẹ̀ ṣébẹ̀ yẹn lẹ wà ẹ̀yin tó wá dìde fún wa tí òjò ìkankan lẹ Yorùbá tó dìde fún wa tó ń pa ogun tó gbé àwọn òfẹ́ tí àwọn Fúlàní pa wá lẹ Yorùbá mọ́ òun lẹ́yìn wá rí lẹ́bàá fi ta yín àbí lẹ́bàá fi ta yín àbí òfolómẹ̀fọ́ ṣe òfurufú pátá ó ṣe yóò pátá òfolómẹ̀fọ́ ṣe òfòlẹ́ẹ̀ṣe káríkárí tẹ́ẹ̀bà yìí tẹ̀jáwọ́ èèyàn ayé bàjẹ́ yìí ẹ bá mi pín fídíò kọ́ lọ dáadáa kọ́ lọ kọ́ ogun ọlá bá mi pín kọ́ lọ kọ́ ogun ọlá.